mo mà kí déédé wọn nulí o mo kí wọn nọ́kàn ẹ mo kí wọn nóbì ẹ mo kí wọn nólúlí mo dẹ̀ kí wọn nálejò mo kí déédé àwọn ọmọ Ondo state ó gẹ̀yìn odi dáadáa yìí nólí èmi ọmọ wọn ni èyí o Mary ọmọ Ondo mo tún wá nóìwò ètò wa nóìwò Yo television ètò mo gíyàn wọn fi akàyàn nípa lóko lóbo èyẹ dín fọ́tán nípa líkẹ́nẹ́ àti líkẹ́nẹ́ ó ti yé wọn bí ṣìmí tí fọ ẹ̀ adín kọ́kọ́ kí wọ́n mo mà kí wọ́n ní ìlàjẹ o ìlàjẹ àyè mà fúge ìlàjẹ àwáyéye gbogbo ẹ̀rí pàtó ní ìlàjẹ sí àárín àtikẹ́lẹ̀ kan níjọ́kùnrin pé àwọn ọmọ ìlàjẹ ní ìgbà yọ Ọlọ́run dá ọ̀rọ̀ òun ayé ó jí ẹ̀mí Ọlọ́run mìíràn bàbá náà wo mi èèfọ̀ náà wo lẹ̀ o ìtumọ̀ ẹ̀rẹ́ ọ̀dọ̀ àwa ìlàjẹ Ondo state ibẹ̀ Ọlọ́run dó pàtó níní ọ̀dọ̀ wa Ọlọ́run mi gbé ni àgbọ̀sán ti kọrin ìkànnì ìlàjẹ níjọ́kùnrin ní ayé bàbá lẹ́nẹ̀ ó ibọ́ Ọlọ́run ti mí sọ̀rọ̀ nọ̀rọ̀ a sì ní gbọ́ ní ìlú ìlàjẹ lẹ́nẹ̀ òun èsè ògbùfọ̀ Ọlọ́run ni hallelujah mo kí wọn ní ìlàjẹ o mo kí déédé wa nọkùnrin mo kí wọn lóbìnrin àyè mà fúge ìlàjẹ àwáyéye lórí wo ètò yìí nìní ó ní àwọn ọ̀fọ̀ yìí jẹ́ ọ̀fọ̀ ìjìnlẹ̀ yà fẹ́ ká bára wa fọ̀ tí ìta do pé mo tẹ̀ iwájú ní orígo ọ̀rọ̀ yìí mo ti fọ̀rọ̀ rán tẹ́lẹ̀ o àkàfọ̀ ní ìkálẹ̀ àkàfọ̀ ní ìlàjẹ àkàfọ̀ ní Ondo àdà tó kàfọ̀ ní Àkúrẹ́ mo mà kí dédé náà o Àkúrẹ́ sí àlà ní í ṣe keterin sí àlàáfíà ni mo bá inú lé o keterin ọmọ Àkúrẹ́ kèé lẹ́yìn odi kèé lúlé kèé lírìn àjò mo kí keterin lọ́kùnrin lóbìnrin ní oríwo ètò nìní yìí ó ní ọ̀rọ̀ pàtàkì ká fẹ́ fọfọ̀ náwó rẹ̀ àmọ́ já ìtẹ̀ níwájú náwó ọ̀rọ̀ rẹ̀ mo fẹ́ yẹ jí àkàmú èròǹgbà wa ìyìn àwọn olóyìnbó mi pé òun kọ́mẹ̀ǹtì tí a kà mú nínú ìsàlẹ̀ bo comment section ní abẹ́ oríwo ètò yìí máa ti mí wo ètò yìí nulẹ̀ ní ìrìn àjò a kà mú kọ́mẹ̀ǹtì ńlá ìyẹn ohun yìí àwọn rò lórí ìwọ ọ̀fọ̀ yìí ẹ̀fọ̀ náwó yìí yà kà mú yìí abẹ́ comment section ìyìn àwọn olóyìnbó pé òun topic àkọ́rí topic ọ̀fọ̀ afẹ́fọ̀ ní èní ó dá lórí wo sex education àwọn olóyìnbó sọ pé sex education ni àmọ́ kí mi fi fọ̀ ti ìkálẹ̀ ìlàjẹ àbó Ondo ìyẹn ni pé ìmọ̀ ìjìnlẹ̀ nípa ọ̀rọ̀ ìbálòpọ̀ ìmọ̀ ìjìnlẹ̀ nípa ọ̀rọ̀ ìbálòpọ̀ ìyóyẹ jẹ́ àwa òbí jàkàṣe ń àwọn ọmọ wa jábá kọ́kọ́ wò láàrin ara wa a mà wípé ìbálòpọ̀ máa yàn gan kẹ́ni àmì pé okó àti òbò yàgbé gbirigidi iná gbọ́rọ́gọ́dọ́ ó mà yàn gan ayan rẹ̀ mà ó mà yìí bàbá mi sàn ní adéfọ adùn màmá dẹ́ẹ̀kẹ́ yálùmọ́ ní o ó yàn àmọ́ ó tó ní ìjàmbá ìmẹsẹ̀ náà ayé àwọn ọmọdé yàn àmọ́ yìí bá ti tó ọjọ́ orí náà ti tó àti ká gbé oṣù nínú epo àmọ́ yìí ọjọ́ orí náà ti tó àti ká wín yàká rún ó yẹ jẹ́ àwa òbí jámú ṣe pàtàkì jáka kọ́ àwọn ọmọdé yàn yẹn ó yẹ jẹ́ àká ṣe àbí yẹ jẹ́ àṣẹ ìyá mi yàn lé ìbò mi pé ń sex education lógo sex education ìnáàrọ̀ yìí ajẹ́mi kọ́kọ́ sọ báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí àbí jí mi fọ ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí àwọn ìpẹ́ mo bá ti mú ọmọ mi school tẹ̀mí àwọ̀ school mi dẹ̀ rà wéhun mo dẹ̀ mú school yóò náwó jù mo dẹ̀ mé jẹun mi ra aṣọ ohun eré jẹjẹ ilé ayé òde òní yára yìí ń yé lọ gàgà íńtánẹ́ẹ̀tì ayélujára yìí ń ọmọdé ń yẹn wò níbẹ̀ ó ti kọjá àwọn ẹ̀fọ́ o òbí mú ẹ̀ atọ́wárà fóònù agbélé ọmọ ọwọ́ wọ́n máa wá máa ẹ̀rọ lórí fóònù yẹn wọ́n má oríṣiríṣi òun ẹ̀ àwọn àgbàlagbà ilé àmà tẹ́bẹ́ wò ó Facebook lọ àbí àwọn íńtánẹ́ẹ̀tì social media yìí gbàgbà kàlá já lóru gbá
yá mi gbé sunáwò yá mi rúra ran yẹn dóra ran sorry yẹn wù í bí sí yí àdẹ̀ká yàn dédé wa ó mà ní àwa òbí everybody dédé wa ẹ̀mí gómìnà wọn náà dédé wa ó mà pé òkó yàn ó yàn tẹ̀gàn ni ẹ̀ ó yàn o yàmú tẹ̀gàn kú òkó yàn àgàgà tó bá larí ọkàn yóò máa ṣe àbíjíkẹ́ náà bí sí yí jó lílá yígbọ́rọ̀ dídí ẹ̀ jó dẹ̀ tó máa ń lò ẹ̀ṣẹ̀ jí tó nẹjí máa ń lò àmọ́ jó nẹ gbìyàgàgìràgà tó wá máa ń múrùwú bẹ̀ tó múrùwú dáadáa àmàfóyàn ṣùgbọ́n yẹbẹ́ tètè kọ́ ọmọdé yàn yìí ní ẹ̀kọ́ jẹ́jẹ́jẹ́ àmọ̀ nípa ẹ̀kọ́ ìbálòpọ̀ pé wá ò ọmọ mi bọ́kùnrin bá kẹrún rẹ pé wọ́n fẹ́ fẹ́ àbí wọ́n fẹ́ ka mọ́wọ́ rẹ jẹ́jẹ́ ìmọ̀ o má dá wọn wo rìlíìsì ara ẹ gbé ara ẹ lẹ̀ jẹ́jẹ́ àmọ̀ ẹ jẹ́ ọ̀rẹ́ pàtàkì ẹ jẹ́jẹ́ àmọ̀ ẹ jẹ́ olùbádámọ̀ràn ẹ jẹ́jẹ́ pé àwọn èèyàn lè free náà ti ka họ́mọ́ náà ti ka sọ dédé wọn ẹbẹ́ rí àbí wọn ọ̀rẹ́ wọn bẹ́ẹ̀ sọ wọ́n ó dẹ̀ jẹ́ òbí wà lè ka mú yẹn pé báyìí ni olóòótọ́ ni wọ́n á fọ̀yàn pé but báyìí ni o wọ́n jẹ́ ọmọdé yẹn ká mà wípé wọ́n bọkùnrin bá ti fọ̀hún fẹ́ fẹ́ rẹ àbí ó ti fọ̀hún nífẹ̀ẹ́ rẹ má dáhùn o ẹ̀tàn ni èè nífẹ̀ẹ́ o yíya ni àyà rẹ méjì bó bá ti gbá ẹ̀yàn rẹ méjèèjì bó ti gbà mú báyìí tó ti rún yíyá náà tọwọ́ bẹ̀bẹ̀ tí mọ́wọ́ lọ odò ìlà tọ̀wọ́ nínú jomina búna tiẹ̀ rè bóde ti tọ̀wọ́ náà jomina búna tiẹ̀ agbẹ́kẹ̀ náà náà bó ti gbé jẹ́jẹ́ àwọn ọmọdé yẹn mà pé bọ́kùnrin ti tẹ̀ okó náà èmi sá ti mí yọ túgbọ́n rìlíìsì o túgbọ́n àdá èmi sá ti mí yọ o àdá náà jẹ́jẹ́ yí àwọn ọmọdé yẹn pé bóde ti dá náà oyún mi wá ó di pé ó gbé dúdú kẹta ló bá hun omi yé ó gbé dúdú kẹta torí ọ̀nà mú rẹ̀ àbúrò ba rẹ̀ ọgbọ́n nẹ ba rẹ̀ àbúrò yé rẹ̀ ọgbọ́n nẹ yé rẹ̀ àwọn ẹ̀mí dùn àmàdé yẹn àwọn ẹ̀mí bá yí àmàdé yẹn jẹ́ ni bá a ti wá gbọ́gbọ́n nẹ rẹ̀ àbá àbúrò yé rẹ̀ àbá àbúrò ba rẹ̀ bá a ti wá gbé nàdọ̀ rẹ̀ à fún àmàdé yẹn ní close market torí pé àwa yìí jẹ́ òbí à fún àmàdé yẹn ní àyè náà tí àjẹjẹ àmàdé yẹn já fi express ara yẹn pé yèmí ń báyìí màmí ṣe mí o bá mi ń yí màmí ṣe mí rẹ àmọ́ àbúrò ọgbọ́n èmi wáyìn àmú ẹ ti bàjẹ́ náà àti dì rárá látọ̀dọ̀ bàráyé náà àti bokúbọ̀ àti wà àti dì rárá níbẹ̀ àwọn bá ti wá gbé ìwà búkú yẹn àwọn gbé wọ ilé tọ̀dọ̀ rẹ àwọn ká bà á yí àmàdé tọ̀dọ̀ rẹ jẹ́ àwọn ọmọ rẹ ká bà á jẹ́ hàn tó o ìdíjẹ́ wa obìnrin gangan a mà ní oṣẹ́ púpọ̀ náà ti ṣe náà yí àmà wa ayíjà ká màsìkò yí àmà wa bẹ́ẹ̀ ṣe kí ni jẹ́bẹ́ fẹ́ ṣe ohun ìbálòpọ̀ jẹ́bẹ́ fẹ́ ṣe àlejò oṣooṣù jẹ́rẹ́jẹ́ àmà yẹn jẹ́ àǹkà fọ́nà wá jẹ́ àmọ̀gbò yí àmà wa jẹ́ ṣe àlejò ìyẹn pé ohun menstruation jẹ́ àmà wa mọ̀gbà ní àlejò jẹ́ àmàsìkò wọn ti ṣe gbẹ̀yìn ìṣẹ́ ti ṣe jẹ́rẹ́jẹ́ àmà ìjà fún wọn ní close marking àmà yẹn lè ka fọ̀hún yí bára nínú ọ̀ràn wa pé bá ṣẹ̀rẹ́ fún àpẹ́ tó wá wọ́ọ̀sì débi wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọdé yẹn yìí nígbà abala yẹn bá ti háàṣì ó dàbí àwa yẹn yìí bọ́kùnrin bí bàmí bá rí ọkùnrin kan yìí kọjá nàgbàlá wa báyìí àyíká wa ìbọn ni o bàmí alágbé ìbọn níta máa parẹ́ máa ṣe dédé yẹn yẹn àwa ká bẹ̀rù bọ́ àsìkò tó wà yẹn ti yàtọ̀ ní àsìkò yìí ara yìí ọmọdé yẹn ayé ṣe àsìkò yà mí bẹ̀rù ibà àti iye níjọ́ kẹ́lẹ́ ẹ ṣàsìkò yà tó mi ṣe báyìí o ọmọdé kankan á bẹ̀rù ọ̀nẹ́kọ́ni ọmọ yóò fẹ́ bẹ̀rù bá iye ẹ̀ mọ́ wọ́n ti wò pé mo bá kà halẹ̀ mọ́ mi bíbà mi bá nà mí nílé mo bá ti tó skul àwọn ọ̀rẹ́ mi àtòjọ díìsì àjọfọ̀dé díẹ̀ àwọn màmú ẹ̀ má ti tó skul gbà á gbé báàgì yẹn lẹ̀ àwọn máa kí rẹ́gísítà ilé ọkùnrin yá ẹ̀ ń lọ ilé ọkùnrin ẹ̀ ládó ọkọ yàn ọkọ mà yan torí ọmọdé bá ti jókòó ọmọ yẹn bá ti ní ọpọlọ nípa ìbálòpọ̀ òyà nípe sex education tó bá ti sẹ̀kún ládé odó okó tó ti jáde ládé okó bóyá ká tó kọ ní kíláàsì bí tíṣà ẹ̀bẹ́ ti kọ ní kíláàsì báyìí tíṣà yàkà tó bẹ̀ ká kọ wọ́n ti ṣe háàpù ìkẹ́nẹ́ kan ṣe kẹ́nẹ́ ọmọdé yẹn ojú rẹ̀ lásán bí èèyàn fi mígò tíṣà ní nínú ọkàn rẹ̀ nàngán àti nọpọ́lọ́ owó rẹ̀ ìṣebọ̀rá yẹn ti do nàná àwọn múrò ni kíákíá dẹ̀ gbé sọ́tà kó oná kíláàsì láti tó wá padà lọ́dọ̀ bá okó yàn ajágbàgbọ́ tẹ̀ ó yàn ìdí ẹ̀rẹ́ ajíjàká kọ́ àmàràn yìí sọmọ pé jàmádé yẹn bá ti
ṣe àṣemáṣe báwọn ti la lóyún àtọ́mi lọ́dọ̀ dókítà afẹ́lasẹ́ sí àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ìjàmbá yìí dókítà mi ṣe wọn ayé àwọn ọmọdé yẹn dókítà mú rẹ̀ a rò pé ọmọ yìí ẹlẹ́jẹ̀ tútù a dẹ̀ mọ̀ pé ọkùnrin mú ẹ̀ burú débi pé àwọn da èjì àmàdé kògbókògbó yàn án láì yàn ká dóni tó wọn rí pé kẹ́nẹ́ngàn àti ìfẹ́ ojú máa lẹ́ngàn àti ìtẹ́jù àmàdé yàn án fẹ́ ká dóni àwọn amú ọgbọ́n ọmọdé ìdẹ̀ fẹ́ sẹ́yìn kẹ̀nàdọ́ dókítà bó o bá dókítà bá sọ̀rọ̀ pé wò ó kí mi sẹ́yìn yìí rẹ o màá ọkọ̀ ọdọ rẹ èhun wọn fẹ́ ṣe tó fẹ́ ṣe nígbà dókítà bá dẹ̀ ṣe àkọ́kọ́ rún ọmọdé yẹn á la á kimono ẹ̀ á gbogbo rísco tiẹ̀ á gbèsò ẹ̀ náà wò á pòlù ọmọdé yẹn búkúbúkúbúkú tó yẹ sọmọ rẹ̀ èyí kan á gbó ọmọ yẹn ní gbókúgbó bóyá tó wà lá fún ọmọ yẹn ní style yí ọ̀nà yẹn èsì ọ̀nà kan àṣírí style yàtọ̀ yà lọ́pọ̀lọ́ ọmọdé yẹn bọ́mọdé yẹn bá ti sẹ́yìn yẹn tán báyìí kíákíá ó tó mi lọ́dọ̀ dókítà ètò làdókò yẹn lọ́dọ̀ dókítà ètò ọkọ ẹ̀ tó ra ní kẹ́nẹ́ àgbà òpèsè bí tóun bá ti dókò yẹn kí agbóhùn tó yán dókítà àṣẹ bó tó dókò yẹn bó tó yán dókítà àṣẹ dédé wà yẹn hàn tó ajá wa òbí já máa yè tó àwọn ọmọdé yàn yìí ajá fún àwọn ọmọdé yàn yìí nàsìkò ajá fún wọn ní ìgbà àtàkókò tí àwọn ọmọdé yàn yìí lè hàn máa wá yá sọ yín mí lọ́nà kan ran àti yín mí lọ́nà ayé ran yá ká sọ̀ràn wá gẹ́gẹ́ bí òbí sẹ́pọ̀ náà wá ọjà fi tọ́ ayé ọmọ wa sí ṣe ilé ìwé nìkan àbí yàrá àwọn ọmọ àbí yàrá aṣọ ìhẹ̀gbọ́ ọmọ àbí já méjìjẹ ọmọ ẹ̀sùn nìkan òun ayé ti bàjẹ́ pátápátá íńtánẹ́ẹ̀tì ó ti bà ọ̀pọ̀lọpọ̀ ayé jẹ́ ọ̀pọ̀lọpọ̀ òbí rà fóònù náà mọ́ wọ́n mọ ọmọdé mi ìgò náwó fóònù wọ́n mọ ọmọdé mi ìgò wà rẹ̀ ó fẹ́ fi sàsámẹ́ẹ̀tì rẹ̀ káàsámẹ́ẹ̀tì yẹn ìgbà wo lọ skul sí àrà fóònù rẹ̀ jẹ́ fi ka sàsámẹ́ẹ̀tì ẹsẹ̀ textbook àmìkà àbàmìyẹmí a máa gbàgbé dédé ọ̀fọ̀ mi fọ̀ yìí akaba mi mú èròǹgbà tẹ̀yàn ń wọ́n á rò nípa rẹ̀ akaba mi jù náà dá comment section akaba mi sọ wọ́n á rò nípa ọ̀fọ̀ mọ́ ń bá wọn fọ̀ yín aka sọ nínú comment section àmọ́ pọ̀ òtítọ́ mo mi fọ̀ yìí ni akaba mi mú àmì rò nípa rẹ̀ nọ̀tọ́nù yìí torí èsì já fọ́mọ ní school ọ iléèwé já gbọ́mọ níléèwé yìí hàn jù èsì oníkan ẹ̀ṣẹ̀ solution yìí galẹ̀ náwọ́náwọ́ yìí nílé ayé ara yìí íńtánẹ́ẹ̀tì mi bàyí ọmọ jẹ́ àwọn òbí dẹ̀ mọ̀ tẹ́yàn ni pé ó tà ti lọ skul ọmọ múra ẹ̀ tó sùkúrù òun ẹ̀bọ́ ti kóná lébàá mímọ́ mi lọ sùkúrù yèmí ti lọ skul ó ti jáde báyìí òun àtàwọn ọ̀rẹ́ ẹ̀ olé ọkùnrin ẹ̀ lọ́ọ̀dọ̀ bọ̀rá bùdì ẹ̀ lọ́ọ̀dọ̀ bọ̀rá bọ̀dé ẹ̀ là dókó ẹ̀ là wín ẹ̀ là yíyan ẹ̀ hàn ajá ka mójútó àmàdé èèyàn yìí bọ́lá bá ti lọ sùkúrù bó ti bọ̀ bí ìrèwé rẹ̀ assignment yẹ kí wo kọ́ nìní fún àmọ̀ yẹn ní ọ́díẹ̀nsì gbàngàn nàyè yà hàn máa ẹ yà ká fọ̀ wọn afẹ́fọ̀ yà ká ṣe wà lè ká kọ́ wọn pé má lọ́dọ̀ ọkùnrin o má ti dó rẹ sùkúù rẹ bàjẹ́ wè tó lọ sùkúù bọ́sọ̀ sùn mẹ́hàn ìwọ fẹ́ fi lóyún yẹn ojú àtìrẹ́ wájú kò ná lé o lẹ́yìn oṣù mẹ́hàn yẹn bó bá ti fún ọmọ wa tó ká fún ọmọ yẹ ẹ̀yàn odidi yìí mi lọ ọdún méje ọdún mẹ́ta wè tó lọ sùkúù ọkùnrin fún ẹyún yẹn akaṣuṣẹ́ rẹ̀ àbádẹ́ka lọ sùkúù rẹ̀ jẹ́jú àmọ́dé yẹn mọ̀ pé bó bá ti la dókó yóò ti gbòyún tìrẹ́ tàn rẹ̀ yẹn ni o ajẹ́jà ká fọ̀ràn ọmọdé yẹn pé wọ́n ti adó okó wọ́n adó ahú rẹ̀ wọ́n àbí ìnáwó àwọn àyàn yìí okó ẹni burúkú yìí ó yànjú àmọ́ jẹ́jà ọmọdé yẹn àmọ́ yìí bá ti tó èjì yìí lè ká dókó ẹjẹ́ àmọ́ pé wọ́n ti tó èjì rẹ̀ o wọ́n àkókò bá tó wọ́n fi ká fọwọ́ ó mẹ́tẹ̀ ọ̀sẹ̀ ìjálẹ̀ mẹ́tẹ̀ fẹ́ dókó oṣù ìjálẹ̀ mẹ́tẹ̀ fẹ́ dókó àmọ́ náwọ́náwọ́ ìwé ti tó àsìkò ọ̀nì ìwé ti tó èjì ìwé ti tó jọ́rí ìmí dókó jẹ́jẹ́ ọmọdé yẹn mọ̀ yàmà tètè la gbé adùn okó lórí ro ṣáájú ìwé jẹ́jẹ́ ọmọ pé bàbá ti lọ sùkúrù yìí bá fẹ́ kọ́sẹ́ jí kọ́sẹ́ bó ti dọ̀gá bó ti lọ sùkúrù bó ti gbà ìsàbùkẹ́tì rẹ̀ bó ti ṣuṣẹ́ yìí hàn anáwó rẹ̀ nàpọ̀ ọkùnrin yìí hàn gan awọ́ ọ̀dọ́ rẹ̀ ni lè gbòyún á ṣe márèjì á ṣe dédé rẹ̀ á hàn ẹ̀gbà dédé wọn á lọ amúyìí wọn fún alára amúyìí wọn á ba rẹ̀ dédé ṣùgbọ́n bá ọmọ bá ti la gbòyún ní jíǹdí ayé ẹ̀ ló dẹ̀ ti máa dùn okó the best thing òyìn hàn jù ya lè ṣe ni pé tẹ́lẹ́jì àmọ́ ètètè ká mọ̀ okó yàn o àmọ́ máa tètè dó náà sí pé owó ti á dó ó ti á kú ẹ jẹ́jẹ́ àwọn ọmọdé yàn yìí jẹ́ àwọn ọmọdé ìjàmbá ìyaniná àti tètè ká dókó nígbà àsìkò yìí ti tó ní jíǹdí ayé àsìkò yìí ti tó jẹ́ dókó jẹ́jẹ́ àwọn ọmọdé yàn yẹn mọ̀ dókítà àbàyè rẹ̀ jẹ́ àbá olé ọmọ rẹ̀ jẹ́ olé ọmọ rẹ̀ dókítà akado akasẹ́yìn yẹn akado akasẹ́ àbí báwọn bá tó wá la do ní bobúkú dókó yẹn bá wá la kàn bobúkú ní ibo ìyànjú ní gẹ̀rẹ́gẹ̀rẹ́ ìgèsìgèsì ìbòbúkú ní kọ́nà yẹn
ló bá la dókò yóò bá la kàn bá mi o ọmọdé yẹn á gbàgbé ọkọ yé rẹ̀ ehun yé rẹ̀ tó lè ka bàbá rẹ̀ á ká padà rárá ká do ní rántí so ìyí bẹ́tà jù ni pé já tètè fọ̀ràn ọmọdé yẹn pé má tètè ti dókò yẹn má ti jẹ́jà mà wípé okò yẹn ga gẹ́gẹ́ bí ìṣe mo ti ṣe mú fọ̀ àjíjàká mú àtijàká mú kọ́mẹ̀ntì wa èròǹgbà wa lórí ọ̀rọ̀ àmìfọ̀ yìí jáka mú nínú comment section mo fẹ́ ohùn mi dédé wọn bá rò nípa ọ̀rọ̀ mo bá wọn fọ̀nàwọ̀ yà ń bà mí àyè mi àwọn ọ̀rẹ́ mi àìgbọ́n mi àbúrò mi ìyá òkè òkun dédé àwọn ọmọ Ondo State ẹ̀gín jáka mú ọ̀rọ̀ wọn ní owó comment section mo fẹ́ gbọ́ èròǹgbà wọn nípa wọn àmì bá wọn fọ̀nàwọ̀ yìí a fẹ́ lọ fún ìsinmi ráńpẹ́ kékeré ńgbà bá padà wá àtúwá ká bá ọ̀fọ̀ nẹ̀ lọ àṣẹ o. àwọn kú lé o àwọn bà mí yé mi owó ètò yìí ètò nípa ìbálòpọ̀ gẹ́gẹ́ bí adẹ̀sẹ̀mí fọ̀nàwọ́ tẹ́lẹ̀ túgbà lọ́hún ìsinmi ráńpẹ́ ìyẹn ni nípa àwa òbí ìsàsẹ́fẹ́ ká sọ jáká ṣàlàyé àwọn ọ̀rọ̀ nípa ìbálòpọ̀ ń wọn amadé yàn a má gbàgbé owó tẹlifíṣàn yóò tẹlifíṣàn ibẹ̀ ń tí rò mí ni èmi ọmọ wọn Mary Akínọlá gẹ́gẹ́ bí ìsinmi tí bá ń fọ́ lọ tẹ́lẹ̀ ní owó ìbálòpọ̀ àwọn òbí a ní iṣẹ́ gidi náà ti ṣe nítorí yẹ́ bá fún àwọn ọmọdé yẹn ní ìfọ̀rẹ́jọ̀rẹ́ dàgbà àwọn wa sọ̀rẹ́ ayé wọn ká bàjẹ́ àdàrò pé tán ayé wọn ṣe ni tán ṣe o a má gbàgbé àti ká mú èròǹgbà yẹn kọ́mẹ̀ntì yẹn ká mú yí under comment section báwọn ti mí wò ó program ya mi se nowo ba ti mi go ajeja ka mọ̀ nípa èròǹgbà yan yan ka bá wa share yan ka bá wa like yan ka bá wa sọ nípa yan ka bá wa share ji ka jale ja ko jide de èrò ká mọ̀ nípa pé ètò kan bá ra òye ẹ sọ nípa ní Origo Yo Television ètò Omo Ondo yan ka bá wa share jide de ayé ká kẹ́kọ̀ọ́ torí a kọ́ wa nípa ẹ̀kọ́ yó pọ̀ gan yan ka bá wa share yan ka bá wa like and de bá wa subscribe Origo Television wa Yo Television à ń ṣe ìsinmi tí bá ń sọ lọ lọ́wọ́ à ń bà mí yé mi àìjà bá àmà wa dọ̀rẹ́ pọ̀ já lè mọ èrò yóra nínú àmà yìí ọ̀pọ̀lọpọ̀ àmà yìí rìn káàkiri yóra nínú ọ̀ràn jẹ́ ń gbé káàjẹ̀ rọ́nẹ bá fọ́ ó pọ̀ níwọ̀n ìgbà ọmọdé ìrànyè bá dẹ̀ tí rọ́nẹ bá fọ́ àkàbá àwọn ọ̀rẹ́ wọn fọ́ ààrẹ wọn ká fún wọn ní ìmọ̀ràn búkú àbí ọkùnrin mú ẹ̀ bóyá ọmọdé mú ẹ̀ ó ní yé dọ́nà kan náà ti ṣe àbí náà ti sọ yíba ẹ ti burú jù yíba ẹ ṣe kàkàkàkàkà yíba mú àlejò mọ́mọ́ àlejò kọ́kọ́kọ́kọ́ ayé ti kọjá ká lejò mọ́mọ́ ayé ti kọjá ká kára mọ́mọ́ ayé jàyé jẹ́ àwọn ká fọ̀hún yóò bára náà kan án jáka express ẹ̀ so olùgbòyìn àwọn yìí bẹ́ẹ̀ tí fọ̀hún yóò bá ṣẹlẹ̀ a lè ka mọ̀ wọn afẹ́ ká mú tọ́ran ọ̀nà gẹ́gẹ́ bí òbí nítorí àwọn ọmọdé yẹn yíya bí ìdèdè Ọlọ́run gẹ́jà bí yan jalè ká jẹ́ olùtọ̀nà ńlan jáka kọ́ wọn náà kọ́ rere ọmọdé ayé ẹ bá ti bàjẹ́ ọwọ́ bá ọwọ́ yìí ẹ̀ ní o ayé jáka kọ́ ọmọdé àwọn mú ẹ gbòyún èsẹ̀ bí yan o nígbò yìí bá mú àbí iye yóò ráyé tọ́mọ́ yóò bọ́ máa ráyè àti bá ọmọdé àmọ̀ràn pọ̀ yóò máa yé ṣẹlẹ̀ nínú ayé ọmọ tí ẹni pé mo sá ti mú iskú olówó lílá mo ti rà á sọ́hun ejíjẹ aná lẹ́yìn ẹjẹ ayé ti jù dédé yẹn lọ ọmọ yẹn wá ní òun èyí bọ́ọ̀lì náà kan ayé gbóná náà kan rúrúrú ẹni ọ̀nà bá fọ bóyá àbọ̀rà kan dẹ̀ ránà dúgbò ìyé wa ka bá dọ̀wọ́ ẹ̀kẹ̀jẹ́ bá tẹ̀rẹ̀ ẹ̀kẹ̀jẹ́ bá sí ó wà ká fọ̀dídé ọ̀fọ̀ ìyàn bọ̀rá bẹ̀rẹ̀ sí mọ́wọ́ ohun bẹ̀rẹ̀ sí tànjú ẹ̀ mọ́ra bẹ̀rẹ̀ sí fún ní ààyè égbà àwọn ààyè yẹ́jì bá ohun tò ẹ́ bá wọn ṣe ní ògbọ́n bá yá ní bọ̀rọ̀ bá ti ọmọdé yóò ti inú bẹ́ẹ̀ di gbéà ọmọdé ìmọ̀ lè fọ́ ń ṣe torí wọ́ bá àti yí ẹ̀ wọ́n ti tètè fọ̀ wọ́n pé máa ṣe oúnjẹ ọkùnrin bá ti mọ́wọ́ kàn ẹ̀ yàn ẹ́ ọkùnrin bá ti ṣe máa ṣe wọ́n ìfọ́ ọ̀nà náà ti bẹ̀rẹ̀ bọ̀rọ̀ bá ti wá tí ọmọdé yóò ti túnú bẹ́ẹ̀ di gbóga bọ̀rọ̀ bá gbúsù náà wò ó múṣu ó gbẹ̀yẹ̀ náà epo ó tẹ̀kẹ́ náà ó tẹ̀ epo wẹ́wọ́ làwọn ọmọ yìí yóò gbọ́ yóò gògó yóò gbọ̀gán yóò dìgán yóò mú kẹ́lẹ́ yóò mú kan dọ̀dọ̀ ẹ̀ ó wá yàn mọ́ ọmọdé yìí ṣé wọ́n ti lù sí ọmọdé yìí wọ́n ti pàdánù ayé ọmọdé yẹn nítorí pé bọ̀rọ̀ aráàyè agbọ̀n ìyá ọmọ yìí wá fẹ́ fọ̀ bọ̀rọ̀ tún ṣe tán àti mú solúsàn ìyá ọmọ yìí fẹ́ ó tó wá ká mú kẹ́ ní àdùnmáàdẹ ẹ̀kẹ́ kí bọ̀rọ̀ gbógi láyé
ó tó wá ká mú ọmọdé ètò mú oúnjẹ èdè èèyàn mọ́mọ́ yìí ó ti wá la kàn ọmọdé ní gbogbo kú gẹ́gẹ́ bí 74 slang mi òkóyàn dédé wa ọmọ ni àfihàn bá fẹ́ tàn ara wa òkóyàn nígbà dédé wọ́n bẹ̀rẹ̀ tí wọ́n máa fọjọ́ ọmọdé bá ti wá la di ìbọ̀ra ti kẹ̀kẹ́ náà mọ́ ọmọdé níbo wọn ti yàn tó ti yàn mọ́ ọmọdé kí n yẹ tó rò ọmọdé yà ká lẹ́ẹ̀dọ̀ bọ̀rá kèlú wọn fẹ́ mú lọ tó bẹ̀kẹ́ àdúgbò tí ètò àdúgbò náà ọmọdé mú ẹ̀ ní skul àgàgà sùkúrù yà fà ọmọdé ní bọ́dí náà sí hostel o tún búkú yìí mi ṣẹlẹ̀ náà yí ọmọdé yàn yìí jù òmùràn hostel mo ti mi ṣẹlẹ̀ òun ni ọmọdé òmùràn jù ní hostel bára iye rẹ̀ tó bìrọ̀ ọmọdé ó tó dà bóyá ọjọ́ fi títí dé lẹ́yìn títí dé lága bí ẹ̀jẹ̀ tó bìrọ̀ ọmọdé mi ṣe máa ń ní sùkúrù wẹ̀ lọ nǹkan ara mi pè wọ́n impromptu sàdédé òjijì yẹ lọ́ọ̀dọ̀ ọmọdé ọmọ ẹ ní sùkúrù yẹ la wò nà láfíà náà òjijì yẹ wò bóyá ọgá skul bóyá ọlọ skul bóyá ọkàwé ẹ bóyá ọsàsámẹtì ẹ yẹ ti ẹ wò ìgbà yẹ ẹrùn ara na ya ọmọdé wa bẹ̀rẹ̀ ọmọdé kí mi ṣẹlẹ̀ náà ṣẹlẹ̀ o kí mi lọ òkú o fẹ́ o kí nkankan ṣùgbọ́n nígbà wẹ̀ lọ́wọ́ kàti ju ọmọdé o ti jù náà ọ̀sẹ̀ gbà ọ̀sẹ̀ má jẹ́ mi tàn rẹ̀ ò bá mi yé mi ọmọdé yẹn náà ọ̀sẹ̀ àparí búkú nọ́ọ̀sì àti mi kọ́ra yan lesbian jobìnrin àtòbìnrin mi bára yan òrin iná ọ̀sẹ̀ yẹn gẹ́gẹ́gẹ́gẹ́ ọkùnrin àtọkùnrin ti mi kọ́ra yan gé ìjà mi bára yan àti kékeré wọn ti ń bá yan lọ ni torí àwọn ọmọkùnrin èèyàn yìí mi ṣe kéne à ń ṣe tán àti ká gbọ́ à ń ṣe tán àti farabalẹ̀ náà àti ká gbọ́ ọ̀fọ̀ yìí fẹ́ jáde lẹ́rọ ní kejì à ń fún ara wọn ní ọ́díẹ̀nsì yẹn lóyìnbó mi pè wọ́n ọ́díẹ̀nsì à ń fún ara wọn ní ọ́díẹ̀nsì à ká bára wọn gbìmọ̀ rán ká ṣe à dà ká kọ́ àwọn èèyàn ìnẹ̀kọ́ búkú ṣé ẹ̀ ti yé wọn bàmí yèmí ajẹ́ mi sọ kéne kàn án sí àmọ́ pé àmọ́dé yàn yín àti ń gbé kéne àmì pé òun sex toy bí a toy sex bí sex toy àmì pé kéne à vibrator àríṣiríṣi ní àkàgbé àkéne mú ẹ̀ bí a ṣe bì ṣe okó amade yàn ká fi ka dora yan kéne mú ẹ̀ ká fi ka tẹ orígodò ọ̀dọ́ yan bí báyìí a fi ka ṣe gbọ̀gbọ̀gbọ̀gbọ̀gbọ̀ dédé kéne yàn amade yàn yín ti mí nẹ́nà wá ní sí àwa bá yan yé yan sí àmọ́ nígbà ó jẹ́ pé àní tú ẹrù ọmọ yàn yín àní wo amade yàn yín mi ṣe ní sùkúrù àwò báàgì sùkúrù amade yàn yín àwò amade mi kọ ní sùkúrù àmọ́ anything nípa amade yàn yín amade yàn ti wá lára àwọn ọ̀rẹ́ yan à gbìmọ̀ pọ̀ òmùrẹ̀ méjì òmùrẹ̀ mẹ́ta òmùrẹ̀ márùn à dáwó à rà kéne máa ti ra àfọ̀bọ́lá lé ìwọ wà lónà ọjọ́ méjì kẹ́mi sọ́lá ìwọ wà lónà ọjọ́ méjì àfi kéne fi ká dóra yan ní tọ́lẹ̀tì òun búkúbúkú ti kọ́ ayé ajẹ́jà wa òbí ajẹ́jà ká tọ́jú àwọn ọmọ wa ajá fún wa ní ọ́dẹ̀ẹ̀sì ajá bí ìrọ̀rùn yìí mi lọ na ayé yan jẹ́ màbọ̀lá yìí mi tó sí na náwó bọ̀lá yìí fẹ́ bá ayé yan jẹ́ ajẹ́jà má ajẹ́jà fún ọmọdé yàn yìí ní ààyè ní ọmọdé yìí fi sọ̀rùn yìí yaná kan yan ní asọ́nà wá bẹ́ẹ̀ ṣe bá rẹ̀ bọ̀lá àti bami yemi ayé ọmọdé yìí ti bàjẹ́ tán àdé àbí ìrànlọ́wọ́ rẹ̀ ajẹ́jà fún ọmọdé yàn yìí ààyè ajẹ́jà ká fún ọmọdé yàn yìí jama kan ra ṣe pé jẹ́ kankan pé ayé rẹ̀ bàjẹ́ lè ní o máa lò ẹ́ pa o kó lọ́dọ̀kùnrin wọ́dọ̀ àtọ́ lọ́nà lábó tó lù lè ní ó dàbí òbúkọ àmọ́ ìkégbè abo bóyá omi lọ ó sọdá títì gbà bákan òbúkọ bá ti rí báyìí akàṣe pépépépépépé omi halaba abo yẹn ni bíi gbàmú ẹ̀ mọ́tò àgbà pọ̀ ètò ọmọ àyíkú kó òbò lọ kẹ́nẹ̀ ó yàn òkó yàn kí a tẹ́ mà pé orí òbúkọ mírùn òbúkọ ó láìkí kẹ́ni àmìfọ̀ ó láìkí ẹ̀ débi pé bóbi yẹn ti mítọ̀ sẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀ bó ti mítọ̀ báyìí sẹ̀rẹ̀rẹ̀rẹ̀ èyí akọ̀yìn àfi mọ́ka fi kò dílẹ̀ àfi mọ́ka fi gbòbó rẹ̀ àfi mọ́ka fi gbòbó abóyàwó ká tọ̀ nínú ewo òbí ìké ìgbẹ̀yìn aka tọ̀ nínú ewo òbúkọ̀yìn ìgbà bá yàgìtọ́ ti pọ̀ níra àwọn akarùn òbúkọ ẹ̀rùn ikú òbò wọn kú lọ òkó yàn ayéjà ká fún ọmọdé yàn yìí ajá fún wa ní sex education ajá fún àmọ́ yìí ní sex education já fi avoid yan tí àmọ́ yìí má lè ká wà yá má tètè la wà expose òun búkú ní school òun rẹ̀ tíṣà ẹ̀dọ́ ni àbí mo purọ́ tíṣà mú rẹ̀ tíṣà ọmọdé yàn yìí mú rẹ̀ nínú school àwọn ẹ̀mí dùn ọmọdé yàn yìí ni àwọn ẹ̀mí expose ọmọdé yàn yìí ní búkú ni tíṣà mú rẹ̀ ológo búkú ni ó ti bàyí àwọn ọ̀pọ̀lọpọ̀ ọmọ yẹn jẹ́ àtọ́laka sẹ́ni ń ran ní nobody náà sí o ọmọ ẹ̀ bá ti mọ́ ọmọ ní school body náà lọ́ka àmúṣà ti mú ní body náà sí ẹ̀wọ̀n tó mi fẹ́ mọ́ ó pọ̀ òun búkú ó pọ̀ nínú body náà sí body náà sí amígòyìn òun búkú ra ń bẹ̀ wọ́n ajá ká fún ọmọdé yẹn náà yìí ajá ká bí ìrọ̀rùn yìí mi lọ ní láìfù wọn wọn á mí ṣe a máa já lejú o a máa kanjú mọ́ ọmọdé yẹn
tẹ̀rín tọ̀yàyà ayé ti kọjá jaka lejúmọ́mọ́ wọ́n lejúmọ́mọ́ jù yóò dẹ̀ ti mà pé kẹ́lẹ́ yóò yàn yóò ti yàn má jù akó olé o bẹ́ẹ̀ ni akó olólè bó omi kanra mọ́mọ́ kẹ́ ẹ wọ́n lọ dọ́kọ́ wọ́n ní sẹ́kìrì kan máa lù ẹ́ pa máa ṣe pa kan máa ṣàwo ìgbà kan kókó sá wọ́n ti ṣe déédéé hàn ọmọdé yà kà kẹrùn rẹ ni bọ̀dá yẹn ó dẹ̀ ti doni bobúkú ó kẹrùn rẹ yẹn ó há lọ ó há bọ́ kó lọ alàkàdo òun kò fẹ́ ṣe mọ́ bó hàn òun níbẹ̀ ó hàn bẹ́ẹ̀ dẹ̀ hàn wọ́n pàdánù ọmọ ni ó ti báyé tiẹ̀ lọ rè okó yàn mí mo bá lọ so ajá wọn bí ajá mú ìrẹ̀lẹ̀ àti ọ̀yàyà ajá fi pè ọmọdé rẹ̀ mọ́ra láfi ka bí ìrọ̀rùn yìí mi lọ náà yé yan láfi ka mọ̀ yìí mi lọ já mọ̀ correction pẹ̀lú lọ́ọ̀fù ìfẹ́ jáfi ka ṣe correction náà ayé àwọn ọmọdé rẹ̀ ẹ̀ ṣe já kankan ra gogogogogo máa gbé máa fi bá parẹ́ máa lù ẹ́ pa ọkùnrin gbọ́dọ̀ báyìí tó ọkùnrin gbọ́dọ̀ àsìkò máa fi bá parẹ́ ti kọjá àyàn bó fọ pé wàá fi bọ́n pa tó tó rò pé ọmú rẹ̀ bó sọ pé mi ìfẹ́ jẹ́ jáde jẹ́ ṣe mo yan ọmọdé rẹ̀ ti mi ní sẹ́stọ̀ bí tọ́ ìṣẹ̀sì bí sẹ́stọ̀ mi máa mí pé àfikẹ́ ní àfikà dóra yan àmì ìsàsẹ̀ mi ṣe òmùrẹ̀ obìnrin àtobìnrin náà lé òmùrẹ̀ ẹ̀gbọ́n àtàbúrò à ń bá ara náà jọsìpọ̀ náà yàrá ọkùnrin àtobìnrin ẹ̀gbọ́n àtàbúrò ọmọ bá kan mọ́yé kan torí pé àmọ́ nǹkan kan àwa bá ń ayé yan àwa less concern ẹ fún àmọ́ àyíní ọ́dẹ́ǹsì àmọ́ àyàká bára ń ṣèṣekúṣe náà yàrá à ń ka wo fíìmù búkú à ń ka wo tẹlifíṣàn búkú à ń ka wo oríṣiríṣiríṣiríṣi nípa ìbálòpọ̀ lọ́wọ́ fún yàrá ìṣó obìnrin ti mí dún àmọ́ yẹn láàkàwọ́ pa kẹsì àti ìkẹ̀kẹ́ kéèyàn máa ìkẹ̀ yìí mi àwọn àwò òbò ìkẹ́ náà yẹn ti connect tó ti fi mí yàn máa wá rí pé gbọ̀rọ̀gbọ̀rọ̀ agbéná epo ni bóyá ẹ̀gbọ́n àtàbúrò sọkùnrin àtòbìnrin àwọn aláwọ̀ pé jẹ́jẹ́ mi láàjà gbé gbọ̀rọ̀gbọ̀rọ̀ ọ̀nà kínní àwọn káwọn ìran lọ bá ń ayé ń àdèmọ̀ dáa tó àwọn òbí àwọn obìnrin pàápàá iye lọ́mọ ajá àmójú lẹ̀wọ̀n ọmọ wa ajá àbọ̀mọ wa sí ré ajá àyà máa ń ran jàbá ń ṣe já máa ń yé lọ jàkà kọ́ wọn pà máa ìjọ ọkùnrin dó ẹ o máa ti dó ẹ ayé ọmọ àbàjẹ́ o wẹ́ẹ̀ máa tó lọ skul o wẹ́ẹ̀ máa tó ráyè ṣe nǹkú mọ́ o dédé wo fẹ́ ṣe pátápátá ó máa dá dúró bóyá 2 years 3 years àbí 4 years ó bá fi ka nọ́ọ̀sì ọmọ ó máa dá dúró máa ìjọ ọkùnrin dúró ẹbọ ọkùnrin bá ti tòsí ẹ jẹ́jì tètè mọ o máa fọ̀ wá fọ̀ngàn ẹ́ wá mú ìfẹ́ fọ̀ngàn so á lè free ní àtìká bá ìwọ yí ẹ sọ̀rọ̀ á free àtìká bẹ́ẹ̀ tiẹ̀ lè bá abalọ́mọ torí abalọ́mọ àti nágídí jù àgàgà wa Ondo State àbí mo purọ́ àwọn Ondo State àgídí wa pọ̀ jù aburú jù àgàgà akọrin wa àgànà agídí wa pọ̀ jù agídí ìran nǹkan mọ́lẹ̀ ní ìbámi agídí gẹ́gẹ́ bí sẹ́mi tí fọ̀rọ̀ ńlá máa gbàgbé o mo kọ́mẹ̀ntì wa èròǹgbà wa ń wá ro nípa ọ̀fọ̀ mi fọ̀ náwọ̀ yìí àyà kọ́yọ̀dà comment section má reply náà dédé náà bá mi yé mi dédé náà bá rí pé nípa ọmọ fọ̀ yìí à ń ní ìbéèrè yẹn fẹ́ bìrè àbí ó ní àfikún torí dédé wa láì ti kọ́ra wa ni o yàbá rò pé ó ní ọmọ fẹ́ mú kan àbí òun yóò jẹ́ experience yẹn àti làkọjá rí yẹ pé òyìnbó pé òun experience yẹn fẹ́ sọ and call on the comment section ma reply everybody dédé everybody pátápátá máa dáná òun ni ma reply dédé wa ayéjà mójútó àwọn ọmọdé yàn yìí o àjọ àbàmìyèmí àjọ àmọ̀já kanra àjẹjẹ àwọn ọmọdé yìí mọ̀ nípa sex education mo sọ nìyẹn dọ́kítọ̀ mi báyìí àwọn ọmọdé yàn yìí jẹ́ àwọn secondary school àyìn àsìkò sùkúrù yìí sùkúrù mi lọ náwó àwọn ọmọdé yàn yàn kóra wọn ní 3 4 àmì ìlàkà ṣèdí wéréke ẹ lọ ẹ làdókó omi ọ̀bọ ti dàlẹ́ bí báyìí ẹ ti rán ṣẹ́ pé hárí bá mi lọ́dọ̀ iye bọ́lá òrà bá mi gbà wọ́n àmọ́dé bá ti lọ ẹ lọ́dọ̀ bọ̀rà búdì ẹ làdókó wọn ti máa yàn yóra nínẹ̀ imú ẹ̀ láàbọ̀kùnrin tiẹ̀ tó sí gbọ́kùnrin kẹrún ńan àwọn fúnra àkàṣe mọ́kànrin bọ̀rà àmọ́dé ìrìn tó wọn ti máa yàn yóra náà kó dídó àmọ́dé àkàṣe mọ́kànrin jáì mà jáì lọ bọ̀rà ti múra wọ yàrá jáì ti ṣe àti lọ́lẹ̀ ẹ̀fẹ́ bọ̀rà ti bú súnà wò ǹṣẹ́ lọ rà bí dá èèyàn bí bọ̀rà bá tó wà láàmà ẹ̀ ṣe jù ohun búkú ti ṣẹlẹ̀ jáì fẹ́ jáì ọmọ ti yóyún bó ti yóyún ẹlẹ́dọ̀ bọ̀rà dọ́tọ̀ àwọn mú àtúnlá lóògùn wọ́n bá ti lóògùn àbàlẹ̀ ọmọ wọn jáka bleed àmọ́ àyà wá kú òmú àbàlẹ̀ ọmọ ẹ̀jẹ̀ ìmú ọmọ oríṣiríṣi àdánwò ọ̀pọ̀lọpọ̀ yẹn lọ́mọ ẹ̀ náà sí ohun búkúbúkú yẹn ṣẹlẹ̀ wọ́n àmọ́ ẹni jẹ́ nílé fọ́ ìta ìwọ náà dẹ̀ ni àná ti fà á ni
tó bá ti mú jẹ́jẹ́ àmọ́ yìí mọ̀ wípé ohun yìí ṣẹlẹ̀ rẹ̀ o sex education rẹ̀ o já ti kọ́ àmọ́ yìí nípa sex nípa ìbálòpọ̀ pé wá o báyìí ó ti ṣú ọdún tó ti yàwó ti gẹ̀yàn wọ́n dẹ̀ ti yọ̀dí díẹ̀díẹ̀ ọkùnrin akẹrún rẹ̀ pé wọ́n fẹ́ dún ẹ o tí wọ́n bá ti bá amadé yàn sọ́nà àti kékeré amadé yàn á rò pa mọ́mì gbọ́kùnrin kan ti kẹrún mọ́mì gba mi lọ school nìní ọkùnrin kan máa pè mí ó máa sọ pé báyìí àrò má gbà o wo bó ti lè gbà bó bá ti dún ẹ ó fẹ́ múyún rẹ̀ rìn èyí tọ́jú ẹ má dira wọn o bó ti mú 15 naira rẹ̀ 15 naira kí wọn tó rà náyé ìdáyé wọ́n yé jẹ́ àmọ́ yìí tètè mọ̀ pé má máa gbà má máa fọ́ọ̀lù bó ti fọ́ọ̀lù ó máa fẹ́ bàyẹ̀ jẹ́ ni ṣùgbọ́n jẹ́ bá ti jẹ́ àmọ́ yìí tètè mà tí a ti kọ́ àmọ́ rẹ̀ ní sex education ní kékeré yẹn bá ti gẹ̀yàn díẹ̀díẹ̀ jẹ́ ti wọ̀ puberty stage tẹ́ bá ti tètè kọ́ ọmọdé yẹn nípa sex education àbàyè àmọ́ yìí jẹ́ o àbàyè yẹn jẹ́ o bọ̀lá kẹ́nàkà dóńgà síré ni àádà kẹ́tí pé àǹfààní àdúgbò èdè ní àjà àbàyè àmọ́ wa jẹ́ o àjọ ayé wa dédé mo mọ̀ pé àwọn bá wa àyè á lè fọ mọ̀bísì mẹ́ẹ̀ráyè ṣùgbọ́n àwọn ayé wa èyí sá ti bíìsì tó mo bẹ̀ngán mo forúkọ Ọlọ́run Elédùmarè mo fi bẹ̀ngán ní Ìkálẹ̀ ní Ìlàjẹ ní Oǹdó ní Àkúrẹ́ mo mú Ọlọ́run alààyè mo fi bẹ̀ dédé wa o àjọ àyíjà mójútó àwọn ọmọdé yìí ajá kọ́ ọmọdé yìí nípa sex education àmọ́ ẹ̀já yí àwọn ọmọdé yìí bàjẹ́ báyìí náà bá ti bàjẹ́ ó ti dàtẹ́ wa o ó dàtẹ́ wa o ṣùgbọ́n ajá bá ti kọ́ àwọn ọmọ yìí ní sex education ayẹyẹ àmọ́ yìí mọ̀ nípa sex education mo sọ hàn yìí à ń rò pé bí amọ̀ mi ṣeré mú àmọ́dé yẹn ti nẹ́tọ̀ yẹn fi mí dóra gan-an òyìnbó ti bàyẹ́ jẹ́ oríwo social media à ń rò pé a fi mí táyé sí a fi mí bà ọ̀pọ̀lọpọ̀ ayé àmọ́dé yẹn jẹ́ ni torí ó jẹ́jẹ́ àmọ́dé yẹn tètè ká làjú yìí ti tó èjì ní àti làjú yìí àkà làjú náà àkà ẹ̀jọ́ yẹ àkà yàn máa torí búkúbúkú hàn yẹn òun àkà yàn máa jù ni bọ̀ ayẹyẹ àmọ́ wípé wọ́n ti á sé o ṣùgbọ́n ó ní àsìkò yìí wà fi sé àsìkò tì mí wà yìí wà séjú wa dó okó yẹn nẹ̀kọ́rẹ́rẹ́ bí wàá máa yàn bí wàá fi bímọ bí wàá fi ṣe dédé ẹ̀bọ̀ àsìkò yìí ètí sàsìkò lè ká dókó ayéjá fún ọmọdé yẹn nínú àyèjá kọ́ra ní sex education àjọ àwọn òbí wa mo bẹ̀rẹ̀ lórúkọ Ọlọ́run ayéjá fún ọmọdé yẹn ayé àyè àmọ́ ayéjá ta ọmọdé yẹn nínú pé mo ti rán lọ sùkúù mo ti mú un ní sùkúù yìí hàn mo ti hàn ró sùkúù rẹ̀ mo ti hàn ró jíjẹ rẹ̀ mo ti rà sọ ní ìrọ̀rùn ó jù báyẹn lọ yìí mi lọ nọwọ́nọwọ́ yìí o lórílẹ̀-èdè àgbáyé yìí fóònù mi dá nílẹ̀ ó ti kọjá jákà fọwọ́ yẹpẹrẹ fi mú ọmọdé yẹn àjọ sex education wà very important mo mi sàn yìí mo yẹ hostel ọ̀pọ̀lọpọ̀ ẹ lọ hostel yìí màá mi sọ lọ́wọ́ yìí ní hostel ohun búkúbúkú mi ṣẹlẹ̀ ọmọdé yẹn wọn á mi ṣe ní hostel òmùràn hostel wọn ti lóyún ni òmùràn hostel wọn ti aṣẹ ni òmùràn atọ́nóyún ní hostel àtúkà fi bandage àfikà wé oyún yẹn tó lè fẹ́ jíyọ tí ìgbà ohun àtàwọn ọ̀rẹ́ ẹ̀ jẹ́ àjọ gbèmọ̀ pọ̀ jẹ́ àjọ la sẹ́yìn yẹn báwọn bá ti wá sẹ́ oyún yìí bó ti àfẹ́ tó lé ọmọ wọn kẹ báwọn ti sẹ́ oyún yìí bó ti àfẹ́ ti nǹkan kẹ̀kẹ́ nára wọn àbí báwọn sẹ́yìn yìí tó bóyá quack doctor la sẹ́yìn yìí náà ti bẹ̀ báwọn ti sẹ́yìn tán jẹ́ ilé ọmọ bàjẹ́ àbí yàrá ní bleed bọ́mọ la kú kẹ̀ àjọ ajá kọ́ ọmọdé yẹn nípa sex education sex yàn mo ó kó yàn so ayéjà kọ́kọ́ kọ́ ọmọdé yẹn pé àsìkò mi wà dó okó yìí wà dó ahú rẹ okó yìí wà dó ahú rẹ àmọ́ àsìkò kan ra yóò pé àsìkò yìí má ti dó àjọ àbámiyèmí àjọ nípa lọ́wọ́ ètò yìí mo ti sọ ràngán ipò lọ́wọ́ ètò yìí afẹ́ka kọ́ra wa nípa ìbálòpọ̀ ọkùnrin àtobìnrin ayàn ìrani náà ìbálòpọ̀ àti dámẹ́jì ìyànà rẹ̀ mo fẹ́ òun tá fẹ́ ká kọ́ra wa náwó ètò yìí ni àjọ ní orígun ètò yìí mo ti sọ ẹ̀yìn àjọ akaba wa mú kọ́mẹ̀ntì yẹn akaba wa mú náà lówó yóò tẹlifíṣàn akaba wa mú kọ́mẹ̀ntì yẹn ní ìsàlẹ̀ abá wa subscribe abá wa like abá wa share jíkà kálé jíkà kákó dédé àmà Ondo state ìyanilé ìyani diaspora ìyani Nàìjíríà dédé bó ikú bóyá dédé wọn bá mi sọ akadára náà wo ọlọ́ọ̀lọ́ àdìkẹ́lẹ́ bẹ́ẹ̀ Ọlọ́run gbọ́ dédé rẹ̀ àwọn akadára náà wò ní àjọ a máa miss ètò yìí o ètò yìí ní Ọmọ Ondo ní Oyo television a máa miss rẹ̀ o ètò yìí ẹ̀ lè dọ́ọ̀lù náà ó dọ́ọ̀lù tì ẹ̀ lè dọ́ọ̀lù o nítorí pé ohun yìí hàn ẹ̀kọ́ gidi ohun dédé wa wọn á fẹ́ ká kọ́ra wa náà wo ètò yìí náà wo Yo
television obi ane oyipo na ti se ajo aye ya ka ko amade ngan yi ni sex education jaye amade ngan yi ma ba diri rara ilaje yo diri rara abo diri rara ama jaye amade ngan yi diri rara ni ma wa nowo aja ka ko amade sex education jaye ji ama wí pé ìbálòpọ̀ ó yan o jagusu lepo ó ma yan ama ìbàjẹ́ rẹ̀ damage yo lóyìnbó pé damage ó pọ̀ àjọ mo tó bẹ̀rẹ̀ àjọ atọ́kùnrin àtobìnrin dédé wa ọrùn sẹ́ra náà rẹ̀ ni ò náà ti ṣe o àmọ́ ìjà gbọ́n ọmọdé yàn yí rè àmọ́ ìjà yí ọmọdé yàn yí dìrágà àjọ àgbàmìyèmí mo tó kíyan nìkan yìí o àbàmì àyèmí lórí Yo television orúkọ mi nìkan yìí Mary Akínọlá àjọ a má gbàgbé àti tó bá wa mú kọ́mẹ̀ntì yẹn náà kọ́mẹ̀ntì yẹn ó ṣe pàtàkì o a bá wa share a bá wa like ẹ̀ yẹn dẹ̀ bá wa subscribe lórí Yo television mo ti promise yẹn pé lórí ètò yìí a kà gbádùn a kà yànnà a kà gbéjì mi ìmọ̀nì a kà gbé gbòòrò gíga dì a kà máa dùn ẹ̀yà náà a kà wín lórí yìí o àdìsẹ́ ẹ̀rùn ló ti ṣe yìí o ó dàbí ṣéèpù kẹ́nẹ̀ Yo television à ń ṣe o. àjọ òwúrẹ́rẹ́ ti yọ máa rọ́bà mọ́ gbogbo mi rè ó máa lè lò.